a fẹ́ bára wa sọ nípa kí là ń pè ní àníyàn. Àmọ́ síwájú ká tó mẹ́nu wọnú lé àníyàn lọ, àfi ká kọ́kọ́ kí Ọlọ́run ọba àníyàn lára àníyàn, torí pé kò sí ohun tọ́mọ ènìyàn lè gbà lérò pé òun fẹ́ rò láyé, Ọlọ́run lọ́ba tó ń bẹ àníyàn lára rẹ̀. A wá fi ìmọ́lẹ̀ Ọlọ́run lára oníkálukú wa yìí, a sì fi ìmọ́lẹ̀ Ọlọ́run lára ara rẹ̀ bákan náà. Àfi kí Ọlọ́run dákun kó jẹ́ ká rí gbogbo wa pẹ́ o. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad, gbogbo àwọn ẹni Ọlọ́run àtàwọn ànábì Ọlọ́run àtàwọn màláíkà rẹ̀, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀. Gbogbo látòrí baba Maulana Sheikh Muhammad Jami Kun Fayakun bú lẹ́lára radiyallahu ta'ala ní Ọlọ́run dákun bá ṣèkẹ́ fún wọn gbogbo wọn lápapọ̀, Ọlọ́run kẹ́ gbogbo wọn. Baba wa Sheikh Lukman Ikimata Jami bú lẹ́lá dámúláwà yẹta, Ọlọ́run bá gùn wọn lẹ́mí, ọlá àwọn ènìyàn Ọlọ́run, ọlá wàlá haúlà wàlá quwwata illa billahi aliyyil azim. Gbogbo àwọn bí ẹni kankan wá, Ọlọ́run dákun bá gùn wọn lẹ́mí tó ti lọ, Ọlọ́run bá foríjì wọn. Àwa kí gbogbo wa ní kíkí tọ́lá àti kíkí dùnú àti kíkí ìfọ̀kànbalẹ̀, gbogbo ojú tí ń gbọ́ mi, gbogbo etí tí ń rí mi, gbogbo wa pátá akira wa ń pè ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ọgbà ń pa assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Amóúnjẹ ayọ̀ wá fúnra wa lénìí. Gbogbo etí tí ń gbọ́ mi pátá, gbogbo ẹ̀yin ìyá wa ń lé, gbogbo ẹ̀yin bàbá wa ń lé, pàtàkì jùlọ gbogbo àwọn olólùfẹ́ Ọlọ́run àtànábì lára wa, ẹja bèèrè wa lérè kí là ń pè láníyàn gangan. Gbogbo wọn òbí, àníyàn wo ló fi ń bọ́ ọmọ rẹ ṣe? Ìwọ ọmọ, àníyàn wo ló fi ń bá wọn òbí rẹ ṣe? Torí pé Allahu Akbar, àníyàn jẹ́ gbòógì kan tó wúwo nínú ìgbésí ayé ọmọ ènìyàn. Gbogbo wọ ọmọṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ lábẹ́ ọ̀gá rẹ̀, àníyàn wo ló fi ń sin ọ̀gá rẹ̀? Tàbí ká sọ yí pé àníyàn wo ló fi ń tẹ̀lé ọ̀gá rẹ̀? Gbogbo ìwọ tó jẹ́ mùrídá lábẹ́ ṣéwù rẹ̀, bóyá mùkádàmù ni, bóyá khalifa ni, ó ṣàṣe bọ̀ yìí sì lábẹ́ èèyàn kan, àníyàn wo ló fi ń ṣe? Má gbàgbé ànábì wa Muhammad. Ànábì ní man khaddama khudima. Ànábì ní gbogbo tó bá ṣe lé lórí, ìwọ náà padà ṣe kí ni man khaddama khudima. Ànábì ní bá ṣe bọ̀ yìí síyàn, ìwọ náà rẹ̀ ní ṣe bọ̀ yìí sí wọn náà. Ajásí pé nígbà tí wọn náà ń síyàn lọ́wọ́ àbí wà lábẹ́ ẹni tó ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́, àníyàn wo ló fi ṣe? Kí ló wá dé nígbà tó dá dúró tí nǹkan wá dàrú fún ẹ? Àníyàn yẹn ni kó lọ ṣiṣẹ́ lé lórí o. Torí pé ọfà tó bá ta sọmọ lọ́mọ, rántí pé kò sí bọ́fà náà ṣe lè rìn jìnnà tó, tá ló bá lọ àbọ̀ ń bọ̀, yóò padà ṣeré padà wálé wá bá wọn náà. Tó bá wá ń bọ̀, tó bá já sí pé ìwọ ti padà kú, tó ti fayé lẹ̀ ni, yóò padà wọlé tàwọn ọmọ rẹ̀, torí pé ẹ̀jẹ̀ rẹ̀ náà ló ń bẹ́lẹ̀. Ẹjẹ́ àtúwà níyàn wá ṣe o. Gbogbo wọn tó ń tajà lọ́jà, àníyàn wo ló fi ń bẹ pẹ̀lú àwọn ọlọ́jà rẹ tó kún? Àníyàn wo ló fi ń ṣe pẹ̀lú àwọn ọlọ́jà rẹ tó kún? Ṣó ń lo ògo wọn fi tún tiẹ̀ ṣe ni? Ṣó ń lo ìràwọ̀ wọn fi tún tiẹ̀ ṣe ni? Àníyàn ni o. Rántí pé gbogbo nǹkan ní títún padà dé bá, gbogbo nǹkan ní ó padà sunko. Níjọ́ tó bá wá sunko, àníyàn wo ló fẹ́ padà tuntun mú? Asáré ká, má jókòó sójú kan, ó mà tún kàn wọ́n náà. Àníyàn wo ló lé ẹ kiri? Ogun wo ló sọ rẹ̀ di àpáta ìṣòro sínú ayé rẹ̀ tó mọ̀nà láti gbà tó wá ń sáré kiri? Àníyàn wo ló fi ń tọ́jú mọ́lé? Ṣé torí ọmọlàkejì ẹ? Ṣé torí ọ̀rẹ́ rẹ ni? Àbí torí ọkọ lọ́kọ tó fẹ́ fẹ́? Àbí torí ayaláya tó fẹ́ gbà? Àníyàn wo gangan òun ló fi ń ṣe sọ fún mi, ẹ̀yin èèyàn mi. Má gbàgbé o, tá lọ bá lọ àbọ̀bọ̀. Gbogbo wọn mú nílẹ̀, àníyàn wo ló fi ń ṣe? Tó ń talẹ̀ fi yàn méjì mẹ́ta mẹ́rin márùn lẹ́ẹ̀kan náà, tó gbowó tó nípa àwọn ọlọ́mọ sí kọ́ máa lọ jàṣẹ ẹ̀san ń bọ̀. Ẹ̀san padà ké nínú ayé oníkálukú. Ẹ̀san padà jáde nínú ìgbésí ayé èèyàn, torí pé gbogbo àwọn tó yàn jẹ́ pátá yẹn, èpè tó bá dájọ́ lé ẹ lórí, ìjẹ́ kò ní di ogun àti ìṣòro sínú ayé rẹ bí? Tún àníyàn rẹ ṣe.
àwa tójúbọ̀ ọ̀rọ̀ àníyàn wá fẹ̀ lọ àmọ́ gẹ́gẹ́ bí ìròrí tèmi mo wá kó gbogbo ẹ̀ pọ̀ sójú kan náà pé àníyàn tá à ń sọ yẹn àníyàn pín sí méjì àníyàn rẹ̀ àtàníyàn bí méjèèjì gbogbo tá a fẹ́ fà lábẹ́ abẹ́ méjèèjì yẹn náà ló wà ìwọ ni kò wá jókòó bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí pé ṣé àníyàn rẹ̀ ló ní nínú ayé ni àbá àníyàn bí ni ẹlòmíà máa ná àníyàn rẹ̀ tí nǹkan máa dàrú fún un láì mọ̀ pọ́lọ́n fi ń dán ìgbàgbọ́ rẹ̀ wò ni ẹlòmíà máa ná àníyàn ibi tí nǹkan dẹ̀ máa dá fún láì mọ̀ pọ́lọ́n wọn bá ṣorí ẹ̀dẹ́ fún ni ó dáná tó bá dàrú mẹ́ lọ́wọ́ ẹjá ro ànábì wa Muhammad yorùbá ànábì ni ẹ bá mi pariwo ànábì wa Muhammad yorùbá ní sallallahu alayhi wa sallam ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn ní yorùbá mi yorùbá ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ànábì ní adóníyà ilé ayé tí ẹ rí yìí o sijinul mu'min ẹ̀wọ̀n ní fún ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá àlékè ọlá gbọ́ nítorí pé gbogbo nǹkan ó dàrú fún o fẹ́ wá ọlọ́run o gbọ́ lọ́wọ́n bá gbọ́ wàá sá fáwọn nǹkan òkùnkùn ayé wàá sá fáwọn nǹkan ìnira ayé látàrí ilé gbogbo ibi tó yẹ kó o nọpá kó o nẹsẹ̀ sí ipá àtẹ̀sẹ̀ rẹ̀ ò ní lè gùn débẹ̀ látàrí pé òkùnkùn ti rọ kiri ká gbogbo nǹkan tó pọ̀ jù mẹ́ wá wo Ànábì wa ni wàjánátùl káfír yóò máa jẹ́ ìgbádùn fáláyé mọ̀ọ́kan gbogbo ẹni tó já sí pé wáyé ló ń kọ́ mọ̀ nínú ayé àníyàn wo ló fi ń wá ó máa tún dórí àwọn àfáà náà ìmọ̀ràn mi fún gbogbo àwọn àfáà òun ni pé ẹjá lọ máa níyàn tá a fi ń jíṣẹ́ fọ́lọ́run ọba àníyàn tá a fi ń jíṣẹ́ fọ́lọ́run ọba is very very important ó ṣe kókó nínú ayé ọmọ ènìyàn gan torí pé a dà gẹ́gẹ́ bí igbákejì tàbí torí àfọ́jọ́gbọ́n kan ní kúmlìlì mu'allimi wá fi tabjilan káàdàl mu'allim an yakuna rasulan ó súnmọ́ tán ká náà wà àfa ànábì ọlọ́run ni wá èèyàn mélòó ló tara rẹ̀ dìde àníyàn wo ló fi gbé dìde ẹ̀ṣẹ̀ wo lẹ́ni yẹn ṣe ẹ̀ padà tó tún fàníyàn já wálẹ̀ padà la ilaha illallah ẹja àmà rántí o kò sẹ́sàn kan tọ́mọ ènìyàn lè san wá ọlọ́run ọba àlékè ọlá nìkan ló lè san wá lẹ́san ọlọ́run ò bímọ o àmọ́ lọ́mọ kó bí ẹ̀san àníyàn fẹ́ àníyàn jìn ìmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ lè kéwú ta lọ lè kéwú àníyàn wo ló ṣe ń tì torí ẹ̀ kéwú kí ló dé tọ́pọ̀ lọ́pọ̀ àwọn ọmọ lè kéwú sì di oníyàwó síta tán ṣé kéwú ta lọ kí òye wa mọ́ ni àbí torí owó tá à ń wá àbí torí pàwà náà fẹ́ ṣé Sulaiman Faruku ó ti gun mọ́tò ó ti kọ́lé èmi náà fẹ́ sáré bá wọn láà ẹjẹ́ àtẹ́jẹ́jẹ́ àníyàn ni o gbogbo ẹni tó bá sáré ju ọjọ́ orí rẹ̀ lọ àníyàn ni ọmọdún mélòó gan ni ẹ gan tí ìwọ náà ti ń sá eré pé ìwọ náà ti fẹ́ máa lé owó kiri ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run sáré dáhùn ẹ̀jẹ̀ àwọn ànábì wa Muhammad ni àníyàn lànábì fi ṣe ànábì tó ní pé ànábì wa Muhammad siratul mustaqim sallallahu alayhi wa sallam ànábì ní innamal a'mal binniyat ànábì ní gbogbo innama dájúdájú lè a'mal binniyat gbogbo ṣẹ́ ló náà níyàn tiẹ̀ ìwọ ọmọlé kí ó tó ń kéwú lọ́wọ́ bíra rẹ léèrè pé kéwú tí mò ń kéwú lọ́wọ́ yìí kí ni mo fẹ́ lò fún àníyàn ni o adá ẹlòmíì pé tó bá délé ayé tó bá kéwú tán wá sí ni kó máa ṣe ẹlòmíì wà àsàlátù ni kó máa dájú kọ ẹlòmíì wà máa gbàyàn lání kí ló wá dé táwa àfàwà fàníyàn dáṣẹ́ nù lára wa ẹlòmíì tó bá ti ń ṣiṣẹ́ kan tọwọ́ ẹ̀ ti ń di sókè ó tẹ́ǹdì ni ó dọ́gbọ́n sí ni ṣé ìwọ tí ò tẹ́ǹdì ṣé wò mà níyàn rẹ pé wò tẹ́ǹdì ni ìwọ tó sì tẹ́ǹdì wọn ní òmọ̀ ni òun ló jẹ́ sọ pé gbogbo àníyàn tá à ń sọ yìí ó pín sí méjì ire àti ibi ẹ jẹ́ kó ní kálukú wa tó bá wá fẹ́ máa ṣírí ọ̀rọ̀ yìí nígbẹ́ kó tàn sí ẹ bomi sínú abọ́ ó yá wá fọwọ́ sínú ẹ̀ bó bá ṣe fọwọ́ sínú omi tó bù sínú abọ́ yẹn ṣómi yẹn mọ́ ní àbódọ̀tì tómi yẹn bá ti dọ̀tí á já sí pé inú rẹ̀ dọ̀tí inú àfikún tó fọ tó bá wá fẹ́ fọ mọ́ àfikún lọ tó àníyàn rẹ̀ ṣe gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbénu ayé pẹ̀lú àníyàn ni o tó bá ti náà níyàn tó dá sọ́mọ lákejì ẹ asán ni gbogbo tó bá ṣe lẹ́yìn rẹ̀
ẹ̀yin ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ mẹ́ta àníyàn ò lè fi ń tẹ̀léra yín ẹjọ́ máṣọ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí kí ló dé tí ìwọ ọ̀rẹ́ kẹta wá ń ba àwọn ọ̀rẹ́ méjì jẹ́ lára rẹ̀ ọwọ́ yẹn máa jíjura yín lọ kádàrá kan náà kọ́ lẹ́jọ́ kọ́ ògo yẹn máa tàn jura yín lọ kádàrá kan náà kọ́ lẹ́jọ́ tọ́ ìwọ ò ṣe náà níyàn rẹ kó tẹríba tó bá gbà fẹ́ni tọ́lọ́ ń gbà fún lára rẹ̀ táníyàn rẹ bá dá níyàn rẹ lọ́lọ́run ó rí tí ó fi mí sùn lára pé kó forí retí ẹ̀ gbé wọ dìde kí ló dé tí wọ ọ̀rẹ́ tẹ wá ń bara yín jẹ́ kiri ọ̀rẹ́ tọ́jú àṣírí sí ẹ lọ́wọ́ ó wá ti torí ìjà tí ò tó nǹkan kan ó fà níyàn já kanlẹ̀ gbogbo àṣírí tó ń bẹ láàrin wa tiẹ̀ ó wá sọ fáyé la ilaha illallah ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín kò sí ohun méjì tó da ìgbésí àwọn ọmọ ọrú láyè sí ẹ̀yin ìyá wa lẹ́fà ẹlòmíì wò ó pé àfa wa ọlànàbí kún fáyà kún búlálà ó tún dé o ọ̀nà wo la tún fi fà á Allah akbar ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa lẹ́fà ẹ jẹ́ ń gbé yín rìn ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ọ̀gbọ́n mi yé jẹ́ ń gbé ẹ débẹ̀ bóyá wọ́n ló fà á àbí wọ́n kọ́ ló fà á tí bá gbé ẹ débẹ̀ sí wàá mọ̀ mo ní mo fẹ́ gbé ẹ débẹ̀ ó dàrú mọ́ ẹ lójú ọ̀pọ̀ ogun tí ń jà wọ ọmọ láyé ìsìn àníyàn yín òbí ni ọ̀dà náà ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ẹ jágbe láti ṣẹ̀bẹ̀rẹ̀ nígbà tẹ́ ẹ fẹ́ sun oorun wa àníyàn wo lẹ fi sun oorun wa Ànábì wa Muhammad kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tọkọ àti ìyàwó bá fẹ́ súnmọ́ra wọn káwọn méjèèjì ṣàlùwàlá torí pé Ànábì ní aliwuduhu alahuduhi nurun alanuri Ànábì ní kí ẹ máa ṣàlùwàlá lórí àlùwàlá tẹ́rí yẹn ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni ó túmọ̀ sí pé àlùwàlá tá à ń ṣe ìmọ́lẹ̀ kan ní lọ́tọ̀ lára wa tó o bá fẹ́ bímọ àlùbáríkà tó o fẹ́ bímọ re tó o fẹ́ bímọ dùnú àníyàn wo ló fi pinlẹ̀ rẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣẹ́yún pátápátá yẹn ìyẹn ọjọ́ ọ̀la lẹ fi ń ṣeré àníyàn ni gbogbo wa ọkùnrin tó lọ ń ṣẹ́yún tó ń ṣẹ́ oyún fóbìnrin olóbìnrin ọmọ ọlọ́mọ àníyàn ni o kò sì sí nǹkan méjì tá à ń pè láníyàn láyé ìyá ni tó àníyàn rẹ ṣé o mọ̀ bóyá ọ̀pọ̀ oyún tó o ti ṣẹ́ gan o ti ṣẹ́ àwọn ọmọ ológo dànù ní wọn tó mọ̀ ọ̀pọ̀ ọmọ ológo mi lẹ́lòmíì ti ṣe tán ọlọ́run á mọ̀ọ́mọ̀ fi ọmọ ológo tó wà ní the end á fi ṣe àkọ́bí fún òun dẹ̀ ti ṣe dànù ó wá bímọ tán ẹ wá bọ́ sínú ìyá bá yín jẹ ìyá bá yín mu ìyá bá yín sùn ìyá bá yín jí àníyàn wo ló fi ṣé wò mọ́ pa níyàn ìpìlẹ̀ ló kó bá ní. Ànábì tó ní níyàtul mu'min khairun min amalihi Ànábì mọ́ tó ń wí ṣe ti wá sí pé mo ti ń gbẹ̀yìn débẹ̀ bọ̀ mi ti gbẹ̀yìn débẹ̀ tán nígbà tẹ wá sun oorun yẹn nígbà tá wà nínú oyún mini aina yebu ti da'i summa ila aina yenti ai ami fana'i ila al-wujudi ami wujudi ila al-fana'i nígbà tá wà nínú oyún tẹ gbé wá sínú àníyàn wo ni ẹ̀yin òbí wa méjèèjì lẹ fi ń bá wa ṣe èpè aláboyún tó wà lóyún tẹwà wọn lépè oyún òfò wọlé ní oyún ìbànújẹ́ wọlé ní oyún kí ìlàlà tọmọ náà bá délé ayé tán òfò tó sọ iná làníyàn tí ó tẹ̀lé nítorí pé kádàrá tọmọ fẹ́ jẹ láyé àtọ̀dọ̀ ya rẹ̀ láti ń kọ́ Ànábì ṣàlàyé gbogbo kìíní fún wa tọmọ bá fẹ́ jó èèyàn láyé tó bá ti tó àkókò rẹ̀ táìmù yẹn ẹ̀mí kan bà lórí ìyá rẹ̀ wọ́n máa kọ kádàrá nǹkan báyìí kádàrá ò lẹ́kọ fún wa lórí ká tó délé ayé ṣe ń pàníyàn ni yẹrí báyìí èyí tó wá jẹ́ ọba abẹ nínú àwọn àmì tí mo tún fẹ́ gbé ẹ débẹ̀ la ilaha illallah tó o bá gbádùn Ọlọ́run lára mi tó sì gbádùn Ànábì lára mi tó wá gbà fún Mọ̀lánà Ṣéhù Jámíù tó gbà fún lára mi tán dákun pariwo sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run wọlá àṣẹ rẹ̀ Ọlọ́run wọlá àmì rẹ̀ ikú ọmọ ní yanu ilé wa èmi àti ọmọ àní ṣòfò á jèrè ọmọ àníyàn ní ká tún ṣe ọ̀nà tó dàrú fèmí àti ẹ pẹ̀lú agbára àṣẹ la ilaha illallah lára bàbá mi Mawlana Sheikh Jami kun fayakun bulala
radiyallahu ta'ala ni yóò là padà fèmí àti ẹ à ní fojú sunkún gbogbo nǹkan ta ní ti dáadáa ní o gbogbo nǹkan aburú bẹ́ẹ̀ Ọlọ́run lè jáde fún wa jẹ́ ń gbé ẹ débẹ̀ tán nígbà tá lábíamọ fẹ́ bímọ tó tó àkókò tó fẹ́ rọbí àníyàn wo ló fẹ́ fi bí ọmọ yẹn ẹlòmíì náà níyàn pé kóun bí tọ́kọ̀ lọ jù sórí àkìtàn ṣàbíamọ rẹ níwọ̀ yìí ẹlòmíì náà níyàn pé kóun bímọ tọ́ kóun gbé lọ sílé àwọn ọmọ aláìní ìyá ìṣòro wo ló dájú kọ ẹ kó tó wá fẹ́ gbé odidi oore tọ́lọ́run fún ẹ ẹlòmíì wọ ọmọ títí tọ́lọ́run ò fún un ṣé ẹni tó wá ń wọ ọmọ tọ́lọ́run fún ẹ ṣó bìlíìfù pé àìmọ̀ ṣe rẹ ni àbọ́lọ́run lọ lálẹ́ lórí ìwọ tó wá fún ṣó bìlíìfù pọ́lọ́run náà ló mọ̀ sí tó fi ṣoore fún ẹni ó ẹ̀yin èèyàn wa ẹja tó àníyàn ṣe o àníyàn ṣe kókó gan ẹ rí pé ó dáná tọrọ mi bá wá dàrú mọ́ ẹ lọ́wọ́ jẹ́ wá ya wọbẹ kan kí n sáré fi fún ẹlẹ́rìí kan kí ni ìdí tọ́lọ́run fi yàn dàlù kòríánì fún wa nínú Islam ó rí pé àníyàn kan bẹ lábẹ́rẹ̀ tọ́lọ́run fi ṣe tọ́lọ́run bá náà níyàn lórí àlùkòríánì ó gbọ́ mi yé o ti rán nǹkan míì àní tẹ́tí kò gbọ́ mi tó bá ti da ẹ̀mí rẹ tó ti dà papọ̀ mọ́ mi wà á mọ ibi tó gbọ́ ayé rẹ ti wá ọ̀pẹ̀lẹpẹ̀ ẹlòmíín lọ́dọ̀ àfà ọ̀nwó yẹ̀pẹ̀ ọ̀nwó tẹ̀síwá ẹlòmíín lọ́dọ̀ pásítọ̀ ọ̀nwó gbẹ fún ọ̀dọ̀ babaláwo ọ̀lù àníyàn lásán logo tó ń bẹ́ lòmí ìjà tó yẹ kó tún ṣe inú ayé ẹ̀ tí ò tún ṣe àníyàn lásán ni torí pé gbogbo ohun tó dájú kó ẹ̀yẹ àníyàn tó fi pinlẹ̀ rẹ̀ òun ni ó dáná tó bá wá dààmú mọ́ ẹ lọ́wọ́ mo sọ̀rọ̀ kan fún ẹ lẹ́ẹ̀kan mo ní àníyàn Ọlọ́run bá ní lórí Kùránì tọ́lọ́run bá náà níyàn tó dá lórí Kùránì ni gbogbo bí tèmi àti ẹ délé nínú ayé àní débẹ̀ wo bá níyàn ṣe ń ti wà lọ lóríṣiríṣi nígbà tó wá bímọ tán ẹni tó bẹ́ẹ̀ wẹ̀ fọ́mọ àníyàn wo ló fi wẹ̀ fọ́mọ yẹn ó mo gbé ẹ débẹ̀ ó ibi tí ń dalé ayé ọmọ mi láàmúnú nígbà tó ń wẹ̀ fún lọ́wọ́ kí ló mọ̀ tó ń sọ sílẹ̀ dá ọmọ yẹn oṣooṣà àjẹmbẹ èmèrèmẹ àwọn ẹlòmíín bẹnu Ọlọ́run òfin rẹ̀ rán wọn àfikọ́ bà nǹkan jẹ́ kódà àríkọ́ nínú ẹ̀kọ́ ní Islam pé kò dá ká máa fàǹkárá gbé ọmọ tá a bá kọ́ bímọ òbí mélòó ló mẹ́lẹ̀ tó bá kọ́kọ́ bímọ aṣọ tó mọ́ tí ò ń ṣe àǹkárá bíi white àbí àwọn aṣọ ó ní àwọn aṣọ kọ́lọ̀ tó ká nílẹ̀ ìgbà tó lè fi gbé ọmọ yàtọ̀ sáǹkárá ẹlòmíì àbímọ tó báyìí àǹkárá ló máa sáré fi yí la ilaha illallah gbogbo eléyìí tá à ń sọ ìwọ tó bá mọ̀ tẹ́lẹ̀ ṣọ́ àkíyèsí ẹ̀ ìdí tí mo fi wá ní pé ọ̀pọ̀ ẹ̀yin òbí lẹ bá yí àwọn ọmọ jẹ́ ni pé ṣé gbogbo ọmọ tó wà lábẹ́ yín kó tó lọ lé ọkọ lóbìnrin ló kọ́ ẹ̀kọ́ pé lábẹ́ yín àníyàn ni ọkọ obìnrin mi ò ráyè mọ́ àníyàn rẹ̀ òjò ráyè mọ́ àníyàn pé èmi náà fẹ́ náwó èmi náà fẹ́ náwó àníyàn pàtí lẹ́nì bó ṣe ń lọ Òṣòdì ló máa lọ Mùṣín ló máa lọ Ìbàdàn ló máa lọ Ọ̀fà ló máa lọ Ìlọrin lórí pàtí ìkómọ wedding ó wá ráyè láti mójútó ọmọ náà ṣọ́ra àníyàn rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi adarajẹ lẹ́yìn abiyamọ o a béèrè lọ́wọ́ yín pé báwo lẹ ṣe darajẹ sí àníyàn ni o Al-Qur'an dẹjọ yẹ wa wala sawfa yu'tika rabbuka fataridọ kò ní pẹ́ kò ní jìnnà àníyàn rẹ ló ń padà fi dá ẹ lẹ́jọ́ òun ló fi já sí pé tí Yorùbá bá ti lu ọ̀rọ̀ pé ìwọ nu Ọlọ́run nu àṣìgbọ̀n kan ti pé tí o bá fi ṣe ẹ̀kọ́ tó fi sọ pé ìwọ nu Ọlọ́run gbogbo kan ti pé ẹjẹ́ àtọ́ àníyàn wà ṣe gbogbo abiyamọ tí ò mójútó mọ́ sórí ìwọ bàbá àníyàn wo ló fi ń ṣe lórí ọmọ ká sanwó skul ní kọ́kọ́ owó tó ń san ìwọ tó fẹ́ sanwó tó ní àkúmọ̀ náà bí a yóò náà ṣe yọrí bí a yóò dáa fún àkúmọ̀ ó ti dájọ́ ó wà lọ kówó lé lórí ó mọ̀ pé àníyàn tí iyèméjì bá ti wọ̀ tó ti ń ṣe iyèméjì kò dáwọ́ náà lójú pé yóò ṣoríire òun ló fà tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ nínú ayé ẹ̀sìn tó fi kó sínú kínní ibi tí orí ibú ti wá wọlé jù láyé tí mo dẹ̀ fẹ́ jẹ́ ká ṣiṣẹ́ ẹ̀tọ́ fún gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó rọ́rọ̀ yìí gbọ́ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ń sìn wọn wá fẹ́ ṣiṣẹ́ mọ́ ọmọ ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ ọmọ ò fẹ́ lọlé kéwú mọ́ ọmọ ò fẹ́ lọlé ìwé mọ́ ọmọ ò fẹ́ ṣe bọ̀yì sí lábẹ́ ọ̀gá kankan mọ́ sí yahoo ni gbogbo wọn wá sáré lọ sí báyìí ìdí yahoo ni
yahoo ọ̀tẹ̀ka ọmọ 10 years kóun náà ti mọ bọ́ ṣe ń tẹ̀ka ọmọ 11 years 12 years 15 years lọ́mọdún mélòó òbí mi tún wá fún wọn ní full support pé tètè káwọn lè kọ́lé tètè káwọn lè ralẹ̀ òkè nípa ti ba yé ara rẹ jẹ́. ọmọ náà máa wá tó stage kan nígbà tọ́lọ̀ bá wá ní kó jẹ owó díẹ̀ ìmúkúmu ìjẹkújẹ àwa yí ayé ẹ̀ padà àtàwọn ọ̀rẹ́ tó ń bá rìn ọmọ tó wá yẹ kó wúlò fún ẹ kò ní wúlò fún ẹ mọ́ yóò wá dé pé lójú títì a máa ṣaláì lọ́nà kiri lẹ̀lẹ́ a máa ṣàkílòtì ìmúkúmu ni àníyàn ni torí pé ńgbà tó gbé ọwọ́ ẹ̀ tó ń ṣe ìwọ ò ṣe kọ́ṣọ̀nù ẹ̀ àníyàn ṣe kókó ẹ̀yin èèyàn mi àníyàn ó ṣe kókó ṣe rí mo fẹ́ sọ àṣírí ọ̀rọ̀ kan fún gbogbo wa lẹ́nìí gbogbo ẹ̀sìn tó léwu kó bá ń ṣe gbogbo wọn tó ń gbọ́ mi bóyá ẹ̀sìn mùsùlùmí ló ń ṣe ni àbẹ́sìn kìrìsìtẹ́nì ló ń ṣe ni kódà kó jẹ́sìn ìbílẹ̀ àbáláyé ló ń ṣe sórí àníyàn ṣàgbà ẹ̀sìn ẹni tẹ́sìn dàrú mọ́ lọ́wọ́ àníyàn rẹ̀ lójó dàrú àbí tí ò bá dàrú mọ́ lọ́wọ́ ni kí ni ọmọ mùsùlùmí ló ń ṣe ń ṣọ́ọ̀ṣì ilé babaláwo ṣé nínú Islam tó wà ṣé kò sáàfà tàbá tiẹ̀ sọ ipò ní àfà kan ò dá ṣé gbogbo àfà tó wà nínú Islam náà ni ò dá ni àbá àníyàn tiẹ̀ gangan ni ò dá ibi táwa ṣubú sí láyé sí ni pé àníyàn ọkọ gan ò dá lórí ìyàwó ẹ̀ mọ̀ fún ọkọ ni ó máa sọ fún ìyàwó rẹ̀ pé má lọ mọ́sìkì má lá sàlátù má lọ tàjúdì á tún wá máa rí àáfà tí ó máa mú ẹ̀rí jáde nìkan tí ó máa bá kí ẹ̀ àlá ilá ìlàlá ṣé ayé gbà tí a lò sẹ́yìn ṣóun láyé tá a lò sẹ́yìn ni ẹ̀gbọ́n tọ́lọ́run bá sọ́nà àlùkùránì ni ó ní wàlẹ̀ asri innal insana láfi khusrin illa alladhina amanu wa amilu solihat ọlọ́run àti wàá rọ̀lẹ́ ayé báyìí o gbogbo ọmọdé ènìyàn tóun sì dá sínú ayé báyìí ní òfò ní gbogbo wa wà ó túmọ̀ sí pé nǹkan ẹyọkọ tó lè yọ wá nínú òfò yẹn ni ká tó àníyàn wá ṣe ó wà ní illa alladhina amanu ìwọ tó fẹ́ nígbàgbọ́ táníyàn rẹ̀ ò bá daṣọ́ nígbàgbọ́ ni ọ̀ lè ní ṣé wọn náà ti wá rí báyìí ẹ jẹ́ a ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ wa ẹ̀yin ìyá wa pàtàkì jùlọ ẹ̀yin ìyá wa tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ a ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ wa ọ̀pọ̀ ìdíjèrè ọmọ jù láyé ọwọ́ yín ló wà tí bàbá bá sọ pé ìyá ló na ọmọ àjọ ń tanra wa ní o àwa méjèèjì lájọ na ọmọ torí tó o bá fún lóyún oyún ò lè wọbẹ̀ ìpínlẹ̀ nínú ayé ọmọdé ṣe kókó kí lẹ́yìn fi ń pinlẹ̀ nínú ilé ọkọ àti ìyàwó ń pọkọ lórí ibú ọkọ ń pé ìyàwó láṣìírí ọmọ wa dé skul ọwọ́ sọ pé sọ fún ìyá àti bàbá rẹ̀ ń pé mo fẹ́ rí wọn ní pé PTA wà àbí nǹkan kan wà ní skul ọmọ wa ń bèèrè lọ́wọ́ pé èwo nu wọn ní kí n sọ fún ṣó lórí ibú ní kí n sọ fún náà bá ṣìírí àwọn tíṣà wa mọ ẹgbàá ọwọ́ àná ọmọ ọwọ́ àdùnmọ́ ọmọ sásẹ̀ lọ́mọ ní ẹ máa ń nà mí ọ́ní níbo ló ti gbọ́wọ́ tó sọ ẹ ọ́ní dádì òun ló máa ń pè yóò ló lórí ibú ìyá òun máa ń pè dádì òun ní àṣìírí orúkọ tó máa mọ̀ tó fi ń pè àwọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́nu lẹ́nu ẹ wo nǹkan ẹ wà níyàn kí wàá làwọn fẹ́ pọ̀ ọmọ báyìí ọ̀pọ̀ ọmọ ń sìn tó mu gbó tó mu sìgá tó mu ọtí tí ò súnlé mọ́ ọwọ́ òbí ló ti wọ́ wá ọmọdún mélòó lọmọ rẹ gan tó sọ pé òun fẹ́ lọ sùn ọ̀dọ̀ rẹ kí ló lọ mọ̀ tó lọ ń ṣe lọ́dọ̀ rẹ àníyàn wo ló mọ̀ tó fi bára wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sì ti di court kí ló ti débi court àníyàn ni kí ló ti débi court àníyàn ni ẹja tún àníyàn ṣe o gbogbo ojú tó ń wò mí pátá ẹja tún àníyàn ṣe ìwọ tó ń kọ́ṣẹ́ fàníyàn rí kọ́ṣẹ́ ìwọ tó ń tẹ̀lé àáfàá kan kiri bóyá ṣéwù rẹ ni àbálá sàlátù rẹ ni àbí kí àáfàá ṣàlà àáfàá jẹ tó bá ti tẹ̀ fàníyàn rẹ tẹ̀lé láhìláhìlá èmi lè jẹ́rìí sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn àáfàá ọlọ́run nìkan ló lè ṣàánú wa èmi lè jẹ́rìí sọ̀rọ̀ tí mo fẹ́ mú jáde yìí tí mo fi lá ilá illallah mo fi búra lé lórí kí lè rí náà pé àti rí ẹni tó fẹ́ wá woṣẹ́ lọ́dọ̀ àáfàá tó sì ń dà níyàn sínú owó pé olórí ibú àṣìírí máa ṣàǹfààní àkúmọ̀ pé orí ìran tó o bá ná owó mi kò ní da fún wa àti ìdílé rẹ ẹ wà níyàn tó fi pinlẹ̀ níwájú àáfàá bá àáfàá yẹn gan ò bá rí ìran ṣó ti gbàgbé pọ́lọ́wọ́n ara èrè ìran ni ọlọ́run máa ń jẹ́ lọ́dọ̀ aláìmọ̀kan jẹun tó mọ̀ nǹkan lọ
torí pé ó ní fáàrí fún ni kọbúlà àǹtà àbùdó ni ó ní kọ́kọ́ lọ mọ̀ mí náà kan tó máa sinmi ẹni tí ó sì mọ lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ jù ó wá dà níyàn bẹ́ẹ̀ wà níyàn tó fi pinlẹ̀ àfáà tó ń sa yasin àfáà tó ń sa sèfì àfáà tí ń sa káfí àfáà tí ń sa tàbátì àdá àfáà tí ń porúkọ lóhun sórí pé ọ̀pọ̀ ogun tí ń ṣèyàn gan àfọwọ́fàánú ẹ̀ ló pọ̀ jù àníyàn tó dẹ̀ fi pinlẹ̀ rẹ̀ òun ló kó bá ẹjá tó àníyàn wá ṣe àwọn onímọ́tò ẹjá táníyàn ṣe o gbogbo ẹni tó ń ṣiṣẹ́ lọ́fíìsì ẹjá fìbẹ̀rẹ̀ Ọlọ́run kó ká táníyàn wá ṣe ẹjá táníyàn ṣe ẹ̀yin ìjọba ẹ lo àníyàn rẹ̀ lórí wa tẹ́ bá fẹ́ náà ti bọ̀ tán rí tágbà yín bá fẹ́ dalẹ̀ gbogbo yìí ni mò ń bá wí lápapọ̀ ẹ lo àníyàn tó bá ti ń jẹ́ olórí sẹ́nítọ̀ ní ẹni gọ́vnọ̀ ní ẹni vice president ní ẹni president ní ẹni gbogbo bí kíbi tó bá ti ń jẹ́ olórí lo àníyàn rẹ̀ lórí àwọn tó ń darí kó lè bá a sọ̀kalẹ̀ rẹ̀ ẹlòmí àtayé ni ó ti máa jóná látara ìwà rẹ̀ kó tó dépò tó dé ọmọ ènìyàn mélòó lójó ẹ̀jẹ̀ mélòó ló fi ṣe tutù ṣé ẹ wá ní orí ń múnú ayé ẹni kò ró wọlé ẹni kìíní kan wọlé kò ṣe ní máa wọlé ìwọ tó lọ ṣògùn owó àníyàn wo ló fi ṣògùn owó Ọlọ́run yóò ṣàánú wa bàbá gbọmọ ṣòwò nítorí àníyàn pé kò sówó ọmọ ń gbé bàbá ṣòwò àti ìyá rẹ̀ ṣòwò nítorí àníyàn ẹ wo àwọn ọmọ yahoo tí mò ń sọ lẹ́ẹ̀kan yìí níbi tó bá wọ́wọ́ títí tí ò wá jẹ́ mọ́ wọ́n tún fi plọ́ọ̀sì kún ẹ wà níyàn wọ́n wá sọ fún pé lọ́lọ́ ìyá rẹ̀ lọ́lọ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́lọ́ kíní kan ẹ̀kọ́ déédéé ń pẹ́ wá ti ní ó dáná tó bá dàrú mọ́ yín lójú ẹ wo bí táyé náà sìn láyé sìn ṣèbí inú ayé yìí náà ni gàwátì náà ti dàwátì ẹ wà níyàn àníyàn wọn láàmọ̀ táwọn tó ṣiṣẹ́ yẹn fi ṣiṣẹ́ yẹn ẹ rí báwọn oníkálukú gbẹ̀san Ọlọ́run ò bímọ o àmọ́ ó dá ẹ̀san tá a sì ń wò yìí àmì kan ni nínú àwọn àmì tọ́lọ́wọ́n bá tó ní ó dọwọ́ ẹnìkankan wá ó dọwọ́ ẹnìkankan wá ó dọwọ́ ẹnìkankan wá àníyàn ó ṣe kókó náà ayé ọmọ ènìyàn o òun là Ànábì wa Muhammad siratal mustaqim sallallahu alayhi wa sallam Ànábì ní níyàtul mu'min àníyàn ọmọ ènìyàn àníyàn onígbàgbọ́ níyàtul mu'min àníyàn onígbàgbọ́ tí ẹ rí yẹn o khairun ó mà lóore mí ní àmàlẹ́ ìjúṣẹ́ ọwọ́ rẹ lọ báwo ló ṣe dàrú má jò dàrú mọ́ ẹ lọ́wọ́ Ànábì ti sọ́nà àdìsẹ́ pé àdálù alal khairi kàfá ilé ẹni bá tọ́kì èèyàn lọ sí ibi rere kan ó dà gẹ́gẹ́ bí pé òun ló ṣe kíni òun ló ṣe rere yẹn àníyàn ló ní ẹlòmíì ò ní láti fún ẹ àmọ́ Ọlọ́run fún lọ́rọ̀ rẹ pé kó fi sìyàn débi oríire àníyàn rẹ nu ẹlòmíì ò ní láti bọ́ṣọ sí ẹ lọ́rùn àbí fún ẹ lóúnjẹ àmọ́ ó ní àwọn èèyàn tó lè ṣàánú ẹ kí ló dé tó ò ṣoore fún ó ìwọ ìyàwó fàníyàn rẹ gbọ́kọ rẹ ga ìwọ ọkọ fàníyàn rẹ gbéyàwó rẹ ga àwọn ọmọ ẹja fàníyàn rẹ gbá àwọn òbí wa ga àwọn òbí ẹja fàníyàn rẹ sí àwọn ọmọ wa débi tẹ́rù ò ti ní bá wọn àwa àfáà ẹja fàníyàn rẹ sí àtẹ̀lé àwọn mùrídí àwọn alásàlátù ẹja àfi tẹ̀lé wọn lẹ́yìn gbogbo àwọn alásàlátù lọ́kùnrin lóbìnrin ẹja fàníyàn rẹ báwọn àfáà wa ṣe ọ̀pọ̀ orí ibú tẹ́lómi ṣe jù láyé ara àfáà ni kí ló ń sọ lẹ́yìn ẹ̀ nígbà tó rí okúnlẹ̀ ìkúnlẹ̀ àbòsí lẹ́yìn ẹ̀ ó wá ń bàjẹ́ àníyàn ni o ó padà gbẹ̀san rẹ̀ Ọlọ́run wọlá Ànábì wa Muhammad Ọlọ́run kó wọlá pẹ̀sìn Islam ẹ̀sìn dùnnú ni ẹ̀sìn tó máa ń yọ ní kúrò nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ni ẹjá wo bàbá Mọ̀lánà Ṣéhù Jami bùlálà àmìrànlẹ̀ àólìyàí Jami ò bùlálà bó abó àti nùrọ̀wé iláyàtì bàbá Mọ̀lánà Ṣéhù Jami kún fún ẹkùn bùlálà gó di ọlọ́tàlá ni àníyàn rẹ̀ tọ́ ní sọ́lọ́ọ̀lù Ọlọ́run fi sanwó dẹ̀mú tọ́dà o ayé ò ṣàdédé máa pariwo ṣéwù káàkiri ṣéwù kọ́ ló ní ẹ máa pariwo mi àníyàn rẹ̀ tí ṣéwù fi rìn níwájú Ọlọ́run
àtànábì wa Muhammad àti ìgbà kódà ṣé wò ní nǹkan mẹ́ta ṣé wò ní kéta ṣé wò ní àbòsí ṣé wò sí ń já ògólógó wálẹ̀ tí ṣé ò bá rẹni tó fẹ́ ga ṣé ò máa tó kún lọ́wọ́ ni tó bá gbàgbé pé ohun tí mò ń sọ yìí irọ́ ni ọ̀pẹ tíra kan ní Islam fi Nàìjíríà tí bàbá wa Shehu Adam lọ́yìn mọ̀ wúlò àtọ́kọ lọ ka tíra yẹn dáadáa Islam fi Nàìjíríà wà á bọ̀rọ̀ tí Shehu Jami sọ mẹ́ láàrin Shehu Adam àti Shehu Jami Bulala la ilaha illallah wà á rí àárín ẹ̀rọ méjèèjì yẹn ò ṣe é tú wà á rí oríire tó pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ Shehu mọ̀ pé iṣẹ́ tọ́lọ́run rán mi láyé ni pé ẹni bá fẹ́ ga káwọn kún lọ́wọ́ kò ṣe káwọn já wálẹ̀ ìwà àfa ọmọ mélòó ló ti fi pèsè lọ gbogbo wa lágbára ayé oṣó ni àjẹ́ ni gbogbo ohun tó lè hùn kó jẹ́nu ayé tó já lágbára nínú ayé ṣé òun fagbára rẹ tún téèyàn ṣe pẹ̀lú àníyàn tó dáa ni àbófin bá téèyàn pẹ̀lú àníyàn tí yóò dáa mú kọ ìwọ náà ṣèdájọ́ ara rẹ òun ló jásí pé kíkú tó dé ẹlòmíì kíkú tó dé ńkọ́ ó ti ń sunkúnlẹ̀ látara bí tó fẹ́ dé sí ọlọ́run wọlé ànábì wa Muhammad ọlọ́run ajá dààmú ọlọ́run ajá rí ìnira àbí ọlọ́run kọ́lọ́run dákun kó fà níyàn rẹ̀ kó fi kún tiwa torí páwọn ò lè dá tiwa rò àbí ọlọ́run orí ibú kọ́lọ́run má jọkọ̀ ẹnì kankan wa o ìbànújẹ́ kọ́lọ́run má jọkọ̀ ẹnì kankan wa wàhálà ó kéré tóbi kọ́lọ́run má jọ wọlé tọ̀ wá ebi táyé ń pa ohun táyé ń pariwo káàkiri ń sìn ní pé ebi kọ́lọ́run má fi ebi pa wá o àmọ́ ẹja àfàníyàn rí bára wa ṣe ọlọ́run wọlé ànábì kò ní já ṣubú dànù gbogbo ojú tí ń gbọ́ mi pátá ojú àánú rẹ ò ní fọ́ gbogbo ojú tí ń gbọ́ mi pátá ojú àánú rẹ ò ní fọ́ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ etí àánú rẹ tó fi ń gbọ́ mi kò ní di ìwọ fúnra ara rẹ ò ní bọ́ sí kòtò ayé ò ní fi pankẹ́rẹ́ fún ẹ lóúnjẹ jẹ gbogbo ẹni tó bá wá ní pókun bí tó fẹ́ gbé gbà ọlọ́run wọlé àwọn màláíkà mẹ́rin tó jẹ́ ìbẹ̀rù fáwọn aláìmọ̀kan tó jẹ́ ìbẹ̀rù fáwọn ẹ̀mí òkùnkùn Jìbìrìlà Ìsìráfílà Míkáílà Àsàráílà ọlọ́run wọlé ìmọ́lẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìlara Ànábì wa Muhammad ọlọ́run wọlé àṣẹ rẹ̀ ọlọ́run dákun gbogbo ọ̀tá tó ní okùnbi tá a fẹ́ gbígbà ọlọ́run bá fi bá wọn wí ọlá àti tóbi Ànábì wa Muhammad àmọ́ tí ó yọ èmi àti ẹ kò nínú ogun àti wàhálà àti ìdààmú pé ká lọ tún àníyàn wá ṣe tàbá ti tún àníyàn wá ṣe gbogbo ètò kò fúyẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam.